ọmọ ẹ̀yin èèyàn mi nílé lóko lájò níbikíbi tí ẹ bá wà ẹ̀yin màmá ẹ̀yin bàbá ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà Abdulateef Adédìméjì Adétọ́lá lórúkọ mi bí gbogbo yín ṣe mọ̀ òṣèré orí ìtàgé ni mi ò níṣẹ́ méjì o. mo fẹ́ sọ fún yín wípé tẹ́ ẹ bá fẹ́ mọ̀ nípa àwa òṣèré orí ìtàgé tẹ́ ẹ fẹ́ mọ̀ nípa nǹkan tá à ń ṣe tó jẹ́ reality tí ó sì ká fígbà kan bọ̀kan nínú ń bẹ̀ ẹ jọ ẹ máa bá mi wo Bísí Ológe Show ó mọ bó ṣe ń mú wa ẹ máa wo Bísí Ológe Show.
Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.